ọba lọ́la akọrin mákọ̀tà náà o ẹkùn wọn mọ Òṣùpá kí ló mú ẹ bẹ̀rù ìtì máa ojú ọ̀run eléègbé aṣọ tiwa ariwo ọjà lásán ó èlé sùúrù tiwa ta ló tó dùn ramúramù mọ wa lágbólé orin ìdírí ọba lọ́la akọrin mákọ̀tà náà o ẹkùn wọn mọ Òṣùpá kí ló mú ẹ bẹ̀rù ìtì máa ojú ọ̀run eléègbé aṣọ tiwa ariwo ọjà lásán ó èlé sùúrù tiwa ta ló tó dùn ramúramù mọ wa lágbólé orin torí rí àkànbí ìbákọ́dá o ìbáṣẹ̀dá o ìbò orígun mẹ́rin àgbáláyé ọba lọ́la yín dírí máa ń ṣe bá èmi mo mọ̀ kan tí mo rí ti fi ṣe bá ìkòkò kámẹ́ láyé lọ́dún àwọn màmí òjijì ń bìrì ìgbọ́wọ́ ló ń sùúrù bó sí wọ́n lẹ́ni ilé júbà ní ààrẹ ibẹ̀ náà rí sí èmi tí júbà ní wà rẹ̀ ibẹ̀ mo rí sí o àló máa ọba lọ́la máa jáde tán o amẹ́yìn tẹ̀ èmi ti ṣe jáde tán yẹn èmi ò ní jáde lékú yóò dẹ̀ ní jáde lárùn ẹ̀mí oní òṣùkùṣùkù dáwà ìwà ọ̀tà lè máa gbógun kí ìrìn àjò wàtàkù òlì ìgbèrè ò ní jẹ́ kí ìrìn àjò wàtàkù àti gbòrògbò òòsà ni wọ́n ń ṣe kùdénú o ẹ̀yin tèmi lùbàdàn láwà níjà náà ìyín dírí àlùmọ̀ àwọn ẹ̀kọ́ mọ̀ Òṣùpá èmi pẹ̀lú bàbá mi wọ́n lágẹ̀ ìkí pẹ̀lú màmá mi erelu màmá mi àkànbí ẹ bá ń gbé kámẹ́rà sí wọn ò kàn lè mọ̀ pàjọ wà níbí ìdílé olórí ọ̀la o. pẹ̀lú ọmọ mi Suskido ọmọ mi ló mú mi ọmọ mi Suskido mi o ọmọ tèmi alóyin ohun tó ń kọrin Suskido ṣèbí ọlọ́run ló ń bá bí fún ṣèbó ló lè kọ́ ọ́ ṣèbí ẹ̀yàn tó lọ́n bá bí mọ̀ o ṣèbó ló lè mọ̀ o àìmọye èèyàn náà tún fẹ́ kọ́ bújí yìí ló ti ṣe bọ́ọ̀lù wọn ọba ẹ̀kọ́ fún wọn ṣe òwà wà láwùrà ogbórí ẹwà bá kú gan Suskido àmọ́ pé orí àgbẹ̀ nígbèrè pàdé àgbẹ̀ ẹlẹ́dà lùkọ́ olóògbèrè pàdé àlùkò orí ẹgbẹ̀rẹ̀ pàdé Suskido ìgbé ekóró ọlọ́lá kò máa ṣe pé ẹran nìṣẹ́ o torí ọlọ́lá tó máa gbé ẹran nìṣẹ́ kó tàbí torí ọlọ́lá tó máa la ẹ sáyé àmọ́ ń gbé ragàgbẹ̀ lábójú rí kàtàbí àfẹ́mí ìdírí àlòmá ọ̀kan sáni wọ́n ń ṣe Suskido ìgbéraga pẹ̀lú àbójú rí àfẹ́mí ìdírí àlòmá àwọn kì í sọ̀rí ara kò sẹ́ni iná dání gbéraga nílẹ̀ ayé ìyá nìran ríra rẹ̀ àfojú díẹ̀ ó máa gbé pẹ́lí wo àwàjọ rẹ̀ lójú débi tẹ́yàn máa jọjú dé àfẹ́mí ló máa pè dáàfin eré bọ́tán Suskido àfẹ́mí kò dára fèèyàn bẹ́ẹ̀ ni tó bá gbọ́n àfẹ́mí ní kí ni ṣe sọ̀lọ́dẹ́ o tọ́lọ́dẹ́ bí pa ìgbéraga náà ní ìyẹjẹ́ ló mọ̀ nínú ilé ayé tó rọ́lọ́ ní nǹkan lọ́ba tó ń pè ní èmi nìkan kò sẹ́yìn tó lè sọ pé fèmí torí irú ọlọ́run sáni kò sí láyé irú ẹ̀dá pọ̀ púpọ̀ ọjà burata àmọ́ ọ̀rọ̀ ọlọ́run lè jẹ́ ká lọ ọmọ kó lè yé nígbà tó máa rán wà náà bí tó wà jíṣẹ́ kò dé ayọ̀ kan tó fi máa sọ fún òun nìkan ó dá wọn púpọ̀ sílẹ̀ ẹ̀dá burata bèlè tà sẹ́yìn tó wá sọ pé fèmí èdè ni ó dá àgáyé sọ bẹ́ẹ̀ mọ́ àfèmí ó máa jáde wálẹ̀ ẹni. mo ní bó ṣe sọ lé wọn ìdílé lọ́wọ́ bàbá mi wọ́n ti ní pé àgàdá ń sọ Suskido mi ò ṣe yẹ jẹ́lé I respect for people in the community I don't need disrespect everybody me I respect for people in the community I don't need disrespect everybody wọ́n sọ pé mi náà lè Suskido ló ń bọ̀ alájà ni iná ń sọ alájà ni ọmọ tó ti dé sọmọ tó jọmọ lọ iṣẹ́ orin lágbó fi wé rájà ni tó fi má ló bá iṣẹ́ ẹ̀fúnjì ni oríṣi orin kan lọ́mọjó gbẹ́jàre kò dẹ̀ ní gbẹ atúmọ̀sùn tó pọ̀ gan kò dẹ̀ ní wálẹ̀ àpàyè kò ní kà. ṣé wàá ti rí nílẹ̀ yìí o omi tuntun ti rú nísẹ̀yìí ẹja tuntun ti wọ́ bẹ́ẹ̀ ẹ̀sọ́ fáwọn pẹjapẹja tán ju àwọn sódò àwọn tó tóbi nìkan máa ju sódò tó rẹ́jà ńláńlá ń bẹ lómi nísẹ̀yìí tọrọ tí ọba lọ́la pẹ̀lú kékeré o Olufimo sẹ́lá wa méjèèjì ọmọ ìyá ni wa tábàrí iléeṣẹ́ tó fẹ́ bá wa dòwò pọ̀ ayé ti ṣí sílẹ̀ òun láàlá ni màá gbé wa
lónìí tẹ́ bá fẹ́ ra ago original tó jẹ́ dísáínà ta lè fi sọ́wọ́ ṣe fárí ìtàmù nígbà yìí ọ̀dọ́ Lactavic láti gbé lẹ́rìí ẹ̀ o ìdùnmọ̀ àgọ́ Lagos Island sálà hàn wá. ó ti wá mọ́ ọ lọ pé mo bẹ́lẹ̀ gan wọ́n níta ló fún ẹ níyẹn ò dádúró. ó ti wá mọ́ ọ lọ pé Fọlákì Àlàgò Ìdúmọ̀tàn kò dẹ̀ ní wálé àpàyè òní nǹkan pẹ́pẹ́pẹ́ fásán ẹ̀jẹ̀ lọ́rí ó lọ́mí èèyàn bá ńlá bàbá Akímù bàbá Akímù bàbá Sùdíyà àjànú orin nínú ká tún pé dènù kò dẹ̀ ní wálé àpàyè òní kan. tábà ti rí pé ìnírímọ̀ dúpẹ́ fọlọ́wọ́n ọ̀gá ògo lórí ẹgbẹ́ Olúfimọ̀ yìí máa ní àwa ò máa dín oníṣẹ́lẹ̀ àwọn pọ̀ sí kò wá síbi tá ò sí lórí ilẹ̀ alààyè ẹ wò fi olórin ànábì tọ́lọ́ńdá fún ìdí ọ̀. ẹ bá wà náà lé mo ní ẹ bá wà náà lé Ọlọ́run ló ṣe yìí kì í ṣe tọmọ ẹ̀dá tó bá jẹ́ téèyàn wá ti paná ògo wọ́n ti máa ṣèrègùn páwà lágbọ́dé bẹ́ẹ̀ yẹn Ọlọ́run lókè ọba fún lè máa sọ àwa yìnyín Ọlọ́run ọba olùfún ni. ẹ jẹ́ ká sọ pé ìdírí àlùmà báyé ti yẹ wá ẹ jẹ́ ká sọ pé àlùmà báyé ti yẹ wá tó bá ń gbọ́ àlùmà mi ọba lọ́la ló ń gbèdé o ìdírí mi náà lé ọba lọ́la lẹ́yìn Òṣùpá àfọ̀bàjẹ́ gangan náà pé dáàdì ìjà mísíkì jẹ́nẹ́rà gangan lèmi ń sọ lẹ́yìn náà ló tún kan àlómà o ọba lọ́la apá èèkó ní kẹ́ ó bá jẹ́ tòrin yẹn lọ rí àlómà mi bójú rìn ayé bàbá Akímù kò dẹ̀ ní wálẹ̀ kọ́ lọ́lọ́ ra wa orin táwọn bá kọ bàbá Sùdíyàtù mi Saheed kòkò bí ọ̀tá èyí ìwọ̀n wá bàbá ní Akímù kòkò bí ọ̀tá ìwọ̀n kárọ̀wà lóní gbàgbé bó ṣe ṣẹlẹ̀ sábẹ́ kí bàbá ń dòrò bàbá Sùdíyàtù náà sọ. wọ́n gán òrè wọ́n jìta ni. torí pé ká gúnyán sódò kékeré ká ṣèbẹ̀ sínú ìwé ìpa ọmọ ẹni ayò ọmọ mi Suskido òun orí ọlọ́gbọ́n ó dúró fọlọ́gbọ́n tọ́lọ́gbọ́n bá gbórin tó nítumọ̀ àṣebà fọ́gbọ́n orí tí kẹ́kì ń ṣe fi wọ́wọ́ tó ẹ̀yìn oko ẹ̀kùn tó tó bẹ̀ ọba lọ́wọ́ lálẹ́ yìí ń gbọ́ o tó tó bẹ̀ kékeré ó lẹ́yìn ń gbọ́ ohun kan tàgbé ohun kan tàlùkò odídẹrẹ́ nìkan ní máa ń ké tiẹ̀ ní mẹ́ẹ̀yà ẹ̀yìn tèmi mo ti sọ tẹ́lẹ̀ rí pé kí ó túkù náà gbogbo ẹbí Olúfimọ̀ mo la jagun ṣẹ́gun nínú ẹbí Olúfimọ̀ mo lẹ́bí wa ń gbòòrò sí lójoojúmọ́ Olúfimọ̀ mo lórí di náàlìdì gbogbo nǹkan tó mẹ́rin lọ́dọ̀ wa ẹbí aláyọ̀ lẹ́bí wa gbogbo Olúfimọ̀ sẹ́mi ń dírà kan bí akọ́mọ ní abidi akọ́mọ ní bíbí náà bí mímọ́ rìn dí mo lè dínà yírí ayọ̀ mi Ọlọ́run lórí àwọn tó ń fẹ́ mi ìwọ̀n ìpínpín mi ṣeré o lójú mi lẹ́yìn wọ́n ń sọ̀rọ̀ mi nìre ẹ̀jà búrò mi òdejọ́ rẹ́kọ̀d mi inú rẹ́kọ̀d ló wà ṣẹbẹ̀ tí gbọ́ tí rí wa ọ̀rẹ́ má jẹ́ kọ́sọ̀ fún wẹ́